lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ la fẹ́ sọ̀rọ̀ lórí torí àwọn òpònú kan sọ pé kí lọ́kàn nípa Ògbómọ̀ṣọ́ tó wá jẹmọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò síbi téèyàn ò ti lè dá sí káàkiri àgbáńlá ayé torí pé mùsùlùmí ẹyọ kan ni wá. Lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà la wà. A sọ látijọ́ pé gbogbo àwọn tí wọ́n ń pariwo kì í sọmọ ilé Ayélára kì í sọmọ ilé Ayélára kì í sọmọ ilé kinní kan. Àwa sì ń sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n tako ìmáàmù lónìí ó bẹ̀rẹ̀ látòrí bàbá Pákò tó fi dórí bàbá Ṣùbẹ́ntẹ tó fi dórí gbogbo àwọn tí wọ́n tako ìmáàmù lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wọn ni wọ́n ti gbà kan tò lẹ́yìn ìmáàmù yìí. Ṣùgbọ́n ìjẹ́ ẹ̀fẹ́nu lọlẹ̀ bí ẹdìyẹ kẹ́dìyẹ jẹ tán kó tó fẹsẹ̀ tá dànù tí ń bọ́pọ̀lọpọ̀ wọn jà ní ẹ̀jẹ̀ wọn lè dúró lẹ́yìn ìmáàmù àtàjẹbánu tó kọ́wọ́ wọn. Ní ìsìn báyìí ní ìsìn òbí ẹwu ariwo tí Ṣùbẹ́ṣùbẹ́ ń pa ní ìsìn Ṣùbẹ́ṣùbẹ́ bí àṣà Yàyà Gàmbàrí Ṣùbẹ́ṣùbẹ́ ẹwu ariwo tí Ṣùbẹ́ṣùbẹ́ ń pa ní ìsìn ó ní ẹ̀rí máa jẹ́ mi ìṣòtí ní ń bẹ lọ́wọ́ wọn kí ló tí wọn ò kó jáde látijọ́ yìí kí ló tí wọn ò kó jáde látijọ́ yìí ètò ìjà máa gbọ́rọ̀ jáde gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa kárí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lójú tó já máa gbé jáde ni pé kẹ́ ẹ lè bá a rí pé àwọn èèyàn yìí alábòsí lọ́pọ̀lọpọ̀ wọn. Ẹ rí i pé Ṣùbẹ́ṣùbẹ́ náà ló gbé jáde ní pé ẹnìkan ṣàdéhùn fáwọn pé táwọn bá ti gorí ibì kan àwọn yọ ẹnìkan kú àwọn fà wọn bẹ́ẹ̀. Lára àdéhùn náà lọ́jọ́ wọn yan lè máa mú o. Ara rẹ̀ gba àdéhùn náà lórí ọ̀dà tó bá yẹ pé ẹ̀fẹ̀ tó bá yẹ pé ẹ̀kú bẹ́yà níta àdéhùn tá a ṣe fún yàrá ní musẹ́ngbà náà ọ̀dọ̀ ìjà ìyàn kínní kan lọ́jọ́ wọn yan lè máa mú. Ẹ wá wò gẹ́gẹ́ bí èèyàn tó bá jẹ́ pé máa mú ọ lọ ilé ẹjọ́ tí wọ́n lọ nígbà náà ẹ wo tí ó bá ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n yan lè máa mú. Ẹ wá wo tí Ṣùbẹ́ṣùbẹ́ ń pa ní ìsìn Ṣùbẹ́ṣùbẹ́ ń pariwo kọ́mọ́dà òkè bí wọ́n ń gbẹnu Ṣùbẹ́ṣùbẹ́ sọ̀rọ̀ ẹ gbọ́ nǹkan tí Ṣùbẹ́ṣùbẹ́ fọ́ fúnra rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò. Ẹni opportunity kíkọ́ ẹ̀ ò lè kọ́ gbogbo evidence tẹ́wọ̀n ayé ti lé nífẹ̀ẹ́ pé àwọn Obama ti lọ sí court ẹ̀kọ́ ẹ̀ mú jáde bẹ̀rẹ̀ látòrí Parako yìí tó fi dórí Jímọ̀ Kọ́lá. Èwo ló ní ìsìn yín ta ni nínú yẹn lé ọ̀nà ọmọ bí Yunus àti ṣe wá kí ló tẹ̀ fi sọ̀rọ̀ Alhaji Monsuru sọ pé ọmọ yìí àwòtí rẹ̀ tó ti wá prove fún mi pé ọmọ yìí ò kí sọmọ nulẹ̀ ẹ̀yin tẹ́ lọ́ọ̀rẹ́ mú wá ẹ mọ̀ pé kí sọmọ nulẹ̀ ẹ ò ṣe padà lọ́kẹ́ lọ́ọ̀rẹ́ bá Alhaji Monsuru kẹ́ sọ pé ọmọ yìí kí sọmọ ẹ jáde sí gbogbo ayé kẹ jáde sórí kámẹ́rà báyìí kẹ pé Alhaji Monsuru ẹ foríjì wa o àwa la mú wa apàdà discover pé kí sọmọ nulẹ̀ ni o ẹ foríjì wa ẹ wá sọ fún gbogbo ayé báyìí pé tó ẹ̀yin ti sọ fún gbogbo ayé ní ìsìn pé ọmọ yìí sọmọ nulẹ̀ káwá wò tá Alhaji Monsuru ọ̀bá níjàwọ̀ nígbà náà ni gbogbo èèyàn sẹ̀lẹ̀ mọ́ bọ́ Alhaji Monsuru. Alhaji Monsuru, that was the same thing he told me. Nínú fídíò tí Alhaji Monsuru ṣe mọ Alhaji Monsuru pé up till now kò tí ì sẹ́ni tó ti convince àwọn beyond reasonable doubt. Ta ló convince Alhaji Monsuru beyond reasonable doubt láti pé k'Alhaji Monsuru ọgbà ipò ọmọ nílẹ̀ Ayélára ni. Ẹ wọ́n forí pamọ́ kálẹ̀ káàkiri tá máa ti ń pọ́n bá ti fẹ́ mọ sọ̀rọ̀ nípa àdúgbà ẹ̀yin náà ni wọ́n mọ̀ bá wájú tó bá ti débi pé àwọn èèyàn ràgẹ̀dẹ̀rẹ̀gẹ̀dẹ̀ máa ń bọ̀ níwájú ẹ̀yin lẹ́wà kó sínú àìkẹ́ báyìí ẹwà mọ̀ ti bí èèyàn rẹ̀ kan lójú everybody tó jẹ́ pé ilẹ̀ dàdúrú èmi somebody like me kò sí nǹkan kẹta nìkan lè fi mi ṣe mo ti bó ń dùn mí ni torí pé tí ẹ ò bá mọ tẹ́ tó bá jẹ́ pé ẹ ò tó padà síbi kẹ́ ẹ mọ ṣàbòsí ìrìn ni débi bẹ́ẹ̀ fi ṣàbòsí mi kò sẹ́ni tí ó gbọ́ ẹ wá jáde ẹ ò wá lè sọ̀rọ̀ Alhaji Monsuru wọn sọ pé àwọn ta ló gbé wa kí ló dé tẹ̀ fi lè jáde pẹ̀lú ilẹ̀ gbé wa ṣé Jímọ̀ Kọ́lá fẹ́ sọ pé òun ọmọ bí Yunus àṣewá ni bó ṣe wá ni àwọn voice note tí wọ́n play kálẹ̀ káàkiri tí mo lè gbé fún gbogbo ayé kí ló dé mo fi lè play rẹ̀ fún kábíyèsí kí ló dé tí mo fi lè play rẹ̀ fún àwọn Ittihad nínú àfíà kí ló dé tí mo fi jókòó níbi ìjókòó pẹ̀lú àwọn rọ́bítà láti play rẹ̀ fún wọn ní rọ́bítà ẹgbọ́rọ̀ yẹ nígbà tí àwọn Ittihad tó jẹ́ pé tọ́wọ̀ ti South West tán fi wá ṣe àwọn àgbẹ̀ kan wọ́n ṣe pẹ̀lú ọlọ́ọ̀lọ́mọ ẹrú ẹ̀ gbogbo àwọn voice note tó wà lọ́dọ̀ Jímọ̀ Kọ́lá kí ló dé tí mo fi play rẹ̀ fáyé sí wọn ọmọ bí Yunus àti ṣe wá ni ẹsẹ̀ sáré pé kọ́mọ́ bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ tún push ògùn náà sínú problem ẹsẹ̀ tún dáná mi lábẹ́nu ẹ̀wọ̀n àforí àwọn èèyàn dúró ara wọn torí pé kọ́mọ́ bà mọ̀ pé gbogbo ayé mọ̀ pé yìí ni àwọn tí máa ń bẹ̀rù yìí náà èmi somebody like me I fear no man gbogbo àwọn tí mo kọ́kọ́ respect tẹ́lẹ̀ tó máa ti bá mi sọ pé mo ti wá padà discover pé kì í sáwọn tí mo lè respect àwọn tó yẹ pé irọ́ àbúrò irọ́ ọmọ ẹni fún mi mo dẹ̀ mọ gbọ́rọ̀ sí wọn lẹ́nu mo mọ respect mo wá rí wọn pé àsáwọn gánà irinṣẹ́ yìí ni wọn. Bọ́bá tẹ́ nínú everybody
bá sọ fún gbogbo ayé pé bó ṣe jẹ́ nìyí bí n tẹ́ ẹ̀rọ tẹ́ fi mú Yunusa wá nìyí torí gbogbo bẹ́ẹ̀ ṣe praise rẹ̀ gbogbo bá Alhaji Kasimu Jimoh Kola má ṣe praise rẹ̀ nínú one of the voice note lọ́kọ̀ tí mo release ẹ̀ pé ha nílé Ayélára kò tí ì ṣirú yín pẹ̀lú quality tẹ́ ní yìí pẹ̀lú kíníkan tí wọ́n hype ẹ̀ tí Yunusa fi béèrè pé bóun náà sì yẹn tuntun àní ọjọ́ ọgbẹ́ tí Ayélára àti parí yẹn ìbáwọn èèyàn kan ti fún wọn tó sáàdì fún wọn lówó ni I had it from him. I'm just saying it for the first time. From him, kìí ṣe kálómi ló sọ fún mi, from Jimoh Kola, he played for me, I had it lóde Àrẹ̀mọ. I had it from him. Ẹ wá ń tání sorúkọ ẹ̀yin lẹ́ bàdújẹ́ ẹ wá tó wá lọ rẹ̀ mú péǹtì dúdú ẹ wá ń péǹtì olúwa rẹ̀. Tábàtì ní fáàtì rẹ̀ dábàá ti lè sọ̀rọ̀ jù. Ẹ má dùkọ́ sọ̀rọ̀ mọ́, ìfi yín mẹ́kẹ̀ owó ni, ìfi ṣe kíni rẹ̀ wọ́n tó ń gọ́ àwọn tẹ́ ń gọ́ sí ìbùsí àwọn báwọn náà bẹ́ẹ̀ náà lọ́nà ṣe sọ jáde. Àwọn àpèmọ́ra. It's late. Gbogbo kò sí mẹ́rẹ́ tẹ́lẹ̀ sámọ́nì ìsìn. It's late tó ló ti dọ̀rọ̀ court. Tán bá parí ẹ̀tàn ìbò lẹ́fẹ̀ẹ́ fojú sí. Tẹ́ bá lẹ kó jáde tẹ́lẹ̀ ìsìn afẹ́kẹ́ níyì ni láìfẹ́kẹ́ kó jáde tẹ́lẹ̀ tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀wò kó jáde. Ó ti jáde lẹ́nu wa ní ìsìn. Tó bá jáde ní ìsinmi pẹ̀tọ́ lọ́ba ní ká ti sọ ní bẹ́ẹ̀ sì sọ jáde gbogbo ẹ̀rọ ti mọ̀ fún pé lọ́ba ní ká kúkú ti sọ òun ní kó jáde láti jọ yìí. Tí mo bá fi blackmail wọn kọ́ lọ́wọ́ bá kó gbé nǹkan tí ó blackmail mi kó gbé jáde bá mi ní kíákíá ní jìnnà kọ́mọ jìnnà lọ títí. Ẹ wo ibi nìkan ni mo wọ ibi nìkan náà wá sí lọ so don't say because tẹ̀lé ìṣẹ̀ṣe ní lọ́ba ní ká ṣẹ̀ṣe pẹ̀lú. lórí tí ṣùgbọ́n wa sọ yìí kí ni ẹ̀rí sọ sọ́rọ̀ yìí ó fi yé wa pé ṣùgbẹ́ṣùgbẹ́ gangan wọ́n fi ṣùgbẹ́ṣùgbẹ́ wọ́n gba ọpọlọ wọ́n gba orí ṣùgbẹ́ṣùgbẹ́ wọ́n gba síra wọn báyìí wọ́n kàn fọ orí ṣùgbẹ́ṣùgbẹ́ wọ́n kàn fọpọlọ ṣùgbẹ́ṣùgbẹ́ ṣe lásán ni gbogbo ó dájú pé gbogbo ṣùgbẹ́ṣùgbẹ́ láti jọ yìí àhesọ ọ̀rọ̀ lásán ọkàn ọ̀hún lórí ni ọgbọ́n agbárí lásán ní lò kò ní ẹ̀rí kan tó fẹsẹ̀ múlẹ̀ lórí gbogbo ẹ̀sùn tó pápátá tó bá jẹ́ pé lẹ́rìí kí ní òun mọ̀ lè sọ gbangba ẹni tó dá lójú pé tó wá pé ṣùgbẹ́ṣùgbẹ́ ní ẹ̀rí kan tó fẹsẹ̀ múlẹ̀ lórí gbogbo tí ń sọ nípa Dr. Yunus tọ́lé àti Ayélára Imam Ògbómọ̀ṣọ́ ara ṣùgbẹ́ṣùgbẹ́ ẹ̀ balẹ̀ tó bẹ́ẹ̀ yóò ti gbé jáde sórí atẹ́gùn pàápàá yóò lásìkò tí wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ wàláhì ìyá jẹ ṣùgbẹ́ṣùgbẹ́ pọ̀ gbogbo ẹ̀ tẹ́ fi ìyá jẹ ṣùgbẹ́ṣùgbẹ́ ẹ̀rẹ́ tí àtọ̀bàtà ìbẹ̀rù ọlọ́run ṣùgbẹ́ṣùgbẹ́ sèyìn ó sì ṣèfò lórí yín ó sì dààmú ẹ lo ṣùgbẹ́ṣùgbẹ́ nígbà tí ẹ bá lo omi òjò ẹ lo bí bàtà tí ẹ ń wọ̀ lóde tí ẹ tó fi iṣẹ́ kọ́mpínì tí ẹ fi iṣẹ́ nílé iṣẹ́ ẹ lo ṣùgbẹ́ṣùgbẹ́ bàtà bíríkìlà ẹ wá fẹ́ já ṣùgbẹ́ṣùgbẹ́ ilẹ̀ ẹbẹ̀rù àtọ̀bọ̀tọ̀ o irú àsìkò tó bá pé ṣùgbẹ́ṣùgbẹ́ ní ẹ̀rí kan tó dájú lórí ọ̀rọ̀ bàbá Imam Ògbómọ̀ṣọ́ ni mo fọlọ́run bí ṣùgbẹ́ṣùgbẹ́ ti gbé jáde ṣùgbọ́n ṣùgbẹ́ṣùgbẹ́ lẹ́rìí kankan tó fìdí múlẹ̀ àhesọ ọ̀rọ̀ wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ọjọ́ bẹ́ẹ̀ ọfarapẹ́ ní ṣùgbẹ́ṣùgbẹ́ náà ń gbọ́ ní sọ́bọ́ọ̀ta ẹ̀bẹ̀ táwa kan ń bẹ lọ́wọ́ ni pé Ọlọ́run ọba yóò bá wa rọ̀ ẹ̀mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá ìmáàmù pátápátá Ọlọ́run ọba yóò bá wa rọ̀ yín tí ọkàn yín bá dọkọ̀ òkúta tí yóò fẹ́ rọ̀ àbẹ́lẹ́nu àánú rẹ̀ kó yẹpẹrẹ yín lójú gbogbo ayé kẹ́ ẹ má jẹ́ kankan mọ́ kí bàbá Imam Ògbómọ̀ṣọ́ wọn ó lè nísinmi Dr. Yunus tọ́lé àti Ayélára kí wọ́n ó lè nísinmi ó gbé ọmọ Yorùbá ẹ̀mí ń sọ jù bá ń lọ sọ pé níta ni a sọ fún yín nù gbogbo tí ń sọ nípa Imam Ògbómọ̀ṣọ́ ẹ̀yìn kì í sọ ọmọlé Ayélára ni gbogbo sógun tí wọ́n fẹ́ gbé tán ẹ̀tún márùn yẹn ń ta ẹ̀tún tuwó jọ ẹ̀tún dáwó jọ ẹ̀tún ṣe gbogbo òfòró yín náà lórí òfò lọ́jà sí àbá àmọ̀ súrọ̀ kọ́lọ̀ ọba kó ṣàánú wa kó fi àsìkò ń gẹ lórí bàbá Imam o gbogbo apáṣídò lórí òdodo náà a sọ fún yín tó dodo bá ń fi bí pààyàn ebi bá ń pààyàn lórí òdodo kò lè lọ títí èèyàn padà yóò tó bá yá tí èèyàn bá rí funfun kan lórí òdodo bá padà yá ìdẹ̀kùn ó padà dé àwọn tá a dúró lórí òdodo gbogbo èpè tẹ́ǹsẹ́ gbogbo tẹ́ǹsẹ́ ni yín sọ ẹni pé àti ẹ̀rí rò àwo bẹ̀ àti bí ẹ ń pa àmọ̀ kò tiẹ̀ tún wọn kan lára wa ẹ̀yin tẹ́ ẹ ń fọwọ́ yín ṣòfò tẹ́ ń fọwọ́ ẹni yín ṣòfò ẹ̀yin lẹ́mọ̀ kọ̀ọ̀kan wa ojúlé ọmọ Yorùbá mo dúró lórí òótọ́ mo sì dúró lórí ọ̀rọ̀ mi kò yí padà kọ́lọ̀ ọba kọ́ba dó ti Imam Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olódodo ìmáàmù káàkiri àgbáńláyé á tún mọ́ pàdé ó dàbọ̀ náà.